This is 12 minutes after. Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ. Ṣé ẹ bínú sí wa pé ọ̀nà ló pọ̀ o, tó bá jẹ́ bẹ́ẹ̀. A ti release àwọn nǹkan tó máa ń fẹ́, pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ ìyànjú tó jẹ́ pé tẹ bá ti ẹ̀ gbọ́ báyìí, ẹ máa sọ pé irú kí wá lélẹ̀. Mo mọ̀ pé èèyàn ní làákàyè, ẹ máa fọgbọ́n bá a bá lọ. Wọ́n bá ní Ashley ọ̀rẹ́ yín o. Wọ́n bá sọ wípé ó ní ó tún wá padà ó wá léré fún kábíyèsí. Ṣé mọ̀ pé wọ́n ti le dànù? Ó kàn sá káàkiri. Ó yìí wà láàárín ìfẹ́. Bẹ̀tì tí Jẹ́mílà bá jẹun lórí ẹ̀, ó tún sá padà. Wọ́n ló wá léré fún kábíyèsí. Allegedly nǹkan tá gbọ́. Wọ́n ló wá léré fún kábíyèsí pé àfikú ló lè gba òun lọ́wọ́ kábíyèsí. Pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, pé Kúrọ́lá alábàákú ẹ̀wà òun àti kábíyèsí wọ́n jọ máa fà. Pé kóun lajú òun lẹ̀ pé Naomi padà sínú ààfin. Pé wọn ò bí anybody, wọn ò bóun kú láì ṣe kábíyèsí. Now, ó ní kí kábíyèsí gbáradì o. Ó ní wàhálà ń bọ̀, ìjà ń bọ̀ òun àti kábíyèsí pẹ̀lú Naomi. Pé wọ́n dẹ̀ ní àwọn máa fa nǹkan kan. Pé òun ò kọ̀ kóun kú. Kí Naomi ní ìṣó òun náà ń bọ̀. Kí àwọn méjèèjì kó máa fa agagbága. Instead of kóun fi kábíyèsí, kóun fi kábíyèsí lẹ̀ fún Queen Naomi. Pé ìyẹn dáyé àtúnwá. Kì í máa ṣe kékeré. Wọ́n ní bó ṣe ń léré lé ń léka. Kábíyèsí ní ìyẹn èèwọ̀. Wọ́n ní àwọn láfúgidi náà sọ pé wọ́n ti lẹ́yìn pé kó gùn ọ̀sán pó yá. Pé kọ́ mọ̀ pé war ti fẹ́ bẹ̀rẹ̀. War. Báwọn àti Naomi wọ́n fẹ́ wọ̀ ìyá àjà. Ṣé ẹ̀yin náà ń gbọ́ ẹ̀yin èèyàn mi? Kí ló dé? Bí Naomi ṣe wà bẹ́ẹ̀. Wọ́n fi pé bí Naomi ṣe wà yẹn, pé òun nìkan ló dá rẹ̀, àbí òun nìkan ló la rẹ̀. For where? Wọ́n ní bí kún ló lóko bí tàkúté dé. Ó dìgbà náà ná. Wọ́n ní spiritual war làwọn fẹ́ bá Naomi fà. Wọ́n ní kì í bá ṣe kékeré. Pé Ashley ní spiritual war pé kí Naomi kó gbáradì. Fáwọn méjèèjì jọ máa fi gagbága. Pé òun ò lè ever fi kábíyèsí lẹ̀ fún Naomi. Ó lóhun tóhun tẹ̀ tí sọ pé bóyá kóun lọ àbí kóun dúró àbí kóun má ṣe. Pé nǹkan tó bá máa gbà náà máa fún. Ẹ rí pé ẹlẹ́tẹ̀. Wọ́n ní kóbìnrin tó àtọ̀ rẹ̀, kọ́kùnrin tó àtọ̀ rẹ̀. Ká wá wo ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Wọ́n fi pé Naomi tó ń wò yẹn pé òun nìkan ló dá rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé rí gbogbo ìlérí tó ń lè kà lórí Naomi? Ẹ mọ̀ pé back to sender. Tó bá ń gbọ́ back to sender. Nígbà tí back to sender bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, tó ń ṣiṣẹ́ ìbínú lórí wọn lórí, wọ́n máa bá wọn káàánú. Ṣé mọ̀ pé Ashley, before you know it, tó bá ti kọ́kọ́ tẹ́, àwọn apariwo pé kán lọ pé Naomi jọ o, kí Naomi bẹ̀ ọ́, pé òun bẹ Naomi, kí Naomi gba òun. Bó ṣe bọ́mọ ṣe ń dákú tó ń dájí, Naomi ló máa pè. Tára bá ti tù báyìí, á tún lọ fa wàhálà tó jẹ́ pé tẹ bá rí ó yẹ kéèyàn tiẹ̀ bí ìgbà tí kéèyàn mú kúrò lọ́nà ni. Torí ẹ̀gbá mi àwọn content tá a bá ṣe báyìí, a máa ní kí ló wà lè tó yìí? Ṣé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ṣá? Bẹ́ẹ̀ ni. Ẹ wo irú Ashley pẹ̀lú gbogbo pọ̀pọ̀ ṣìṣe akitiyan tó ṣe. Táwọn kan máa ní pé irọ́ ni pé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. Nǹkan táwa ṣe believe pé irú ẹ̀ lè ṣẹlẹ̀ ni pé wọ́n lórìṣà jẹ́ pé wọ́n ju obìnrin kò dénú. Ẹ wo àwọn tí
àwọn tó ń lépa Queen Naomi, àwọn Láfògìdì àti Ashley. Wọ́n ní pàápàá rẹ̀ Ọlọ́run pàjá. Wọ́n help ara wọn, wọ́n dẹ̀ help issue yẹn àwọn Láfògìdì. Nǹkan tẹ́ mọ̀, wọ́n lè ṣàmọ̀ọ́mọ̀ dà pé kò ní ìdáríjì. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀, ẹ dẹ̀ mọ̀ọ́mọ̀ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kẹ́ tọwọ́ bọ̀. Ṣé Naomi tó jẹ́ pé ó wà ní jẹ́jẹ́ ní ààfin, ọmọ tí yín Láfògìdì, tí Queen Naomi tó ń fẹ́ ọkọ ẹ̀ tóun àti ọkọ ẹ̀ tó bẹ̀rẹ̀ ìfẹ́ wọn, wọ́n nífẹ̀ẹ́ wọn kò lẹ́gbẹ́. Ẹ tí ẹ gbọ́ náà, wọ́n ní ṣe Ashley sọ pé òun kẹ̀ pé ìfẹ́ tòun original, ìfẹ́ tòun pẹ̀lú kábíyèsí pọ̀ original ni. Pé ṣé ìfẹ́ ni Naomi àti kábíyèsí ṣe. Ó láwọn náà ṣe ọ̀rẹ́, ó ní ibi tóun àti kábíyèsí dì sí, ibi tán ti ń bà bọ̀. Ó lágbára. Lọ́ bá sọ fún òun pé ìsìn ni ojú kábíyèsí ṣẹ̀ wàhálà pé òun fẹ́ lọ mú Naomi padà. Pé láyé pé òun ti ronú sí, pé òun ti sọ pé láyé òun ò ní fi kábíyèsí lẹ̀ fún Queen Naomi. Wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ní ń tẹ́, aláṣejù wẹ́rẹ́ ní ń tẹ́. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ. Ṣé wọ́n rò pé Queen Naomi yẹn pé ó dá dúró òun nìkan, ó jábọ́ látòde ọ̀run? Torí ẹ̀ mo ṣe máa ń sọ fún wa. Mo ní Bíbélì sọ fún wa pé wọ́n ní aláṣejù ó máa tẹ́, ó dẹ̀ máa kan àbùkù. Ó ní òun fẹ́ bá ọmọ Ọlọ́run jà. Ẹni bá Naomi jà ń bá Ọlọ́run jà. Torí Naomi bó ṣe wà ní. Wọ́n ní táwọn bá ti forí kó ewé, wọ́n á tún sáré jàbàjàbàjà, wọ́n á máa ní Naomi o, pé Naomi kó jọ ya sílẹ̀ kún ìtàdé ní ká wò. Jọ́ o, wá gbàdúrà fún àwọn ọmọ wa o, wá gbàdúrà fún wa o, kó wá dáríjì wá. Pẹ̀lú ẹ̀bùn ṣe ń ṣe gbogbo ẹ̀. Níṣe ni àṣírí wọn kàn tú dànù. Tó jẹ́ pé wọn ò rọ́wọ́ mú ọ̀rẹ́ nǹkan ṣe. Wọ́n ló fẹ́ bá Ọlọ́run jà. Ó dìgbà náà, ṣèbí wọ́n ń fọ́ ni. Wọ́n ní bí kún ló lóko bí tàkúté ni. Ó dìgbà náà. Ẹ jẹ́ kán bẹ̀rẹ̀ eré àníyàn. Ìbá wa náà wò wọ́n ràn. Olúkálùkù bẹ̀rẹ̀ bí spiritual battle ló fẹ́ win ni, bí physical battle ló fẹ́ win ni, bí from God above, báwọn ogun ọ̀run bóyá àwọn náà máa ń win. Ó dìgbà náà. Ẹ̀yin èèyàn mi. In fact, tá bá ní ká máa ru ọjọ́ yìí, ká máa sọ ọ̀rọ̀ Ashley. Oh my God. Ẹ jẹ́ ká máa gbàdúrà, ká máa fàdúrà ran Queen Naomi lọ́wọ́. Queen Naomi yẹn kí tí gbogbo yín dẹ̀ ń wò yìí, kò sí nǹkan tó lè mí, omi kan ò lè mí, toró ti wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àpáta, ilẹ̀ mìíràn yanrìn ni. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe, kẹ́ bá fi tó kù sí comment section. Ká wá wo ẹni tó máa ń win ní battle yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye. God bless you.